Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Gist tèmi wọ́n ní olórí Tóbi wọ́n ní ó lọ sí ọ̀dọ̀ Queen Naomi ní Royal Mansion. Wọ́n ní lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ èyí tí kábíyèsí tí wọ́n fún ní tí wọ́n accept business proposition àti èyí tí wọ́n dẹ̀ fi ṣe PA wọn. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Bí a ṣe gbọ́ wọn ní ìgbà tí olórí Tóbi gbọ́ wípé kábíyèsí ti approve business èyí tí ọ̀rẹ́ ẹ̀ gbé wá fún wọn, wọ́n ní ṣe ló collapse, wọ́n ní hospital ló ti land. Ìgbà tó kúrò lọ hospital, wọ́n ní ó lọ pe uncle ẹ̀, wọ́n ní wọ́n jọ lọ sí ọ̀dọ̀ Queen Naomi ní Royal Mansion ní Lekki. Wọ́n ní ìgbà tí wọ́n dé Lekki, wọ́n ní Queen Naomi, wọ́n ní ṣe ni wọ́n ti ń jáde lọ pẹ̀lú driver wọn. Wọ́n ní bí wọ́n ṣe drive kọjá àwọn Tóbi àti uncle ẹ̀, wọ́n ní Tóbi bẹ̀rẹ̀ sí pè wọ́n, ló ń pè wọ́n. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kọ̀ òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Lórí gist yìí tá à ń sọ lọ, ìpè Tóbi gbé uncle ẹ̀ ó di Royal Mansion ní Lekki ní ọ̀dọ̀ Queen Naomi. Bí wọ́n ṣe dé Lekki ni wọ́n rí Queen Naomi tí wọ́n ń jáde lọ. Bí wọ́n dẹ̀ ṣe ń jáde lọ ni Tóbi ń pè wọ́n. Mọ́mì Tadé ni ká wò, mọ́mì Tadé ni ká wò. Tóbi ló ń pè yín, mọ́mì Tadé ni ká wò. Bẹ́ẹ̀ dẹ̀ ni Queen Naomi dúró. Bí Queen Naomi dẹ̀ ṣe dúró, ó ní wọ́n ní kí ló tún dé, kí lẹ̀ ń wá, kí lẹ̀ fẹ́, kí ló ṣẹlẹ̀. Wọ́n ní Tóbi bá ní òun wá rí yín ni. Wọ́n ní Queen Naomi ni àwọn mọ nǹkan tó fẹ́ sọ. Ṣé lórí ọ̀rọ̀ yìí pé kábíyèsí fi ọ̀rẹ́ ẹ̀ ṣe PA, ìtorí ẹ̀ ló wá fún? Ìpè kábíyèsí ọba ni kábíyèsí, wọ́n dẹ̀ bá lórí ohun gbogbo ni. Tí kábíyèsí bá feel pé àwọn fẹ́ ọ̀rẹ́ ẹ̀, kò sí nǹkan tó lè ṣe. Èèyàn ò kì í gbọ́ kábíyèsí lẹ́nu nítorí pé ọba ni wọ́n. Ìyẹn ìkíní. Ẹlẹ́ẹ̀kejì ni pé kábíyèsí ló mọ nǹkan ìdí tó ń fi ọ̀rẹ́ ẹ̀ ṣe PA. So kí wá ní wàhálà tó wá ń lọ tó ń bọ̀ tó ń rojọ́ tó ń complain. Wọ́n ní Tóbi wà shocked pẹ̀lú nǹkan tó gbọ́ tí Queen Naomi sọ yìí. Wọ́n ní Queen Naomi sọ fún olórí Tóbi pé ṣé wọ́n ti gbàgbé pé African King ní kábíyèsí tó lè fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó tó bá wù. Ìpè ṣe bí wọ́n ṣe ń sọ náà nìyẹn. Bí èèyàn lé nǹkan téèyàn bá ṣe òun ló máa ká, nǹkan téèyàn bá gbìn òun ló máa ká. Ẹ̀yin náà ẹ wo ìgbà tí Queen Naomi wà ní palace, ẹ wo nǹkan tí wọ́n fi ojú Queen Naomi rí lórí ọ̀rọ̀ yìí pé kí kábíyèsí lọ fẹ́ yàwó o, kí kábíyèsí lọ fẹ́ yàwó o. Kábíyèsí fẹ́ yàwó lóòótọ́, ṣùgbọ́n tìgbà tí kábíyèsí ti fẹ́ gbogbo wọn sínú palace, èwo nínú wọn ló dàbí Queen Naomi? Ìgbà tí Tóbi bí ọmọ yìí, a mọ nǹkan tí etí wa gbọ́ lórí social media yìí. A mọ nǹkan tá a fi etí gbọ́, ṣùgbọ́n ìdùnnú mi ni pé Tóbi bímọ o. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ wípé nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú palace kó tó di pé kábíyèsí fẹ́ gbogbo àwọn olórí yìí.
kì í ṣe nǹkan kékeré tí gbogbo wọn ń sọ. Kí kábíyèsí fẹ́ aya mọ́ o, kán fẹ́ àwọn ìyàwó o, àwọn ìyàwó olówó, àwọn ìyàwó olókìkí. Kábíyèsí máa fáwọn ìyàwó. Àtìgbà tí kábíyèsí máa ti fáwọn ìyàwó, àtìgbà yẹn mà ní kábíyèsí ti ní kán kúrò nínú pálásì, táwọn ìyàwó ò kúrò nínú pálásì. Olórí Tóbi náà oríṣiríṣi nǹkan la gbọ́ tó ń sọ nípa Queen Naomi. So ní ìsìn, a wá gbọ́ pé Olórí Tóbi lọ sílé Queen Naomi. Ó ní kí Queen Naomi bá kábíyèsí sọ̀rọ̀ kán má fẹ́ ọ̀rẹ́ òun. Queen Naomi ń sọ fún Olórí Tóbi pé kí ni títà wọn. Ṣé bẹ́yìn lẹ ní kábíyèsí ní access láti fẹ́ as many wife tó bá wù kábíyèsí. Ọba ní kábíyèsí, ọba aládé ní kábíyèsí. Wọ́n láṣẹ láti fẹ́ iye ìyàwó tó bá wù wọ́n. Kí wá ló dé tẹ wá ní kán má fẹ́ ìyàwó? Kò ní wọ́n ní choice. Nǹkan tó bá wù kábíyèsí náà lè ṣe. Àwọn ò lè dá sí ọ̀rọ̀ yìí. Ẹ má máa gbé problem wípé kábíyèsí rí ọ̀rẹ́ yín kan ó fẹ́ fẹ́. Ẹ má máa gbé wá bá wọn kó kan wọn. Àwọn mind business àwọn. Àwọn dẹ̀ máa mind business àwọn nítorí àwọn ò fẹ́ wàhálà, àwọn ò fẹ́ ìdààmú allegedly bá ṣe gbọ́. Ẹ̀yin èèyàn lé, wọ́n ṣe ní Olórí Tóbi ó ń sunkún nìyẹn. Wọ́n ní Queen Naomi dẹ̀ l'appointment ibi tó ń lọ. Wọ́n ní Queen Naomi sọ fún àwọn níbi táwọn làwọn l'appointment o. Wọ́n ní bí Queen Naomi ṣe sọ fún wọn nìyẹn pé kán máa lọ. So ẹ̀yin èèyàn lé, nǹkan tí èèyàn bá ká tó bá gbìn òun ló máa ká. Ṣó ti yé yín, bó bá gbìn àgbàdo, o ò lè expect kí ọkà bàbá jáde. Tí o bá dẹ̀ gbìn iṣu, o ò lè expect kí cassava kò jẹ́. Òun ló máa ká. Ẹ má jẹ́ ká finú tán rẹ̀. Ọ̀rẹ́ ò da, ọ̀rẹ́ ló ń pa ni, ọ̀rẹ́ ló ń ṣe ni. Ẹ jẹ́ ká sọ àwọn ọmọ wa di ọ̀rẹ́ wa. Ẹ má jẹ́ ká gbọ́kàn lọ́rẹ̀ẹ́ nítorí pé ilé ayé yìí ó gbẹgẹ́. Ọlọ́run nìkan ni ọ̀rẹ́ èèyàn. Ẹ̀yin èèyàn lé, ọgbọ́n ni èyí ìtúkọ̀ wa. Ẹ̀yin èèyàn lé tẹ̀ ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o fún àdúrótì yín lórí channel mi. Mo dúpẹ́ nítorí pé ẹ fi mí sílẹ̀ ní ìgbà kankan. Ẹ ń subscribe, ẹ ń like, ẹ ń comment, ẹ ń share. In fact, mo appreciate every one of you. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà. Royal gist àti celebrity gist a máa mú wá ní Monday to Friday. A dẹ̀ máa mú politics gist wa, a máa mú wá ní ọjọ́ Saturday àti Sunday. Advertisement wa náà weekend ló bọ́ sí. Ẹ̀yin ará alẹ́ ẹ kàn sí wa ní Mashola Gist TV tẹ́ bá ní ẹni advert. Owó pọ́kú ló bá dé. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin. Òkè ní ọlá yín á máa lọ. Ẹ jẹ́ bá mi fún fídíò yìí ní thumbs up. Please share this video, like and subscribe. God bless you all.